ṣe bà mí lórúkọ jẹ́. Ọmọ èyí tí o fi fún mi o, kó má ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí o fi fún mi o. Ní orúkọ Kristi ni à ń kí gbogbo ẹ̀yin ará ilé tí ẹ̀ ń gbọ́ wa. A sì nígbàgbọ́ wípé gbogbo wa láti farahàn níwájú Olúwa láti jọ́sìn ní òní. A gbàládùra wípé ọjọ́ ìsinmi tòní kò ní jẹ́ ti kẹ́yìn fún wa o. Àmín. Bí a ti máa ń ṣe ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Ní àṣálẹ́ ní agbára Ọlọ́run, àwa ni a máa darí ìjíròrò ọ̀rọ̀ Ọlọ́run lórí bíbélì tí Dáósìsì Ifẹ̀ tí wọ́n ṣe agbátẹrù ìjọ Anglican. Èmi nìkan kọ́ ni mo wà níbí. Lónìí ní àṣálẹ́ yìí ní agbára Ọlọ́run, a ní bàbá wa ní àárín wa. Bàbá ọba, kábíyèsí sà, afẹ́kẹ́ bá wa kí wọn nílé, kẹsì bá wa sọ orúkọ yín sà. A kí gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí àti ibi gbogbo tí ẹ ti ń wò wá jákèjádò àgbáláyé. A kí yín pé ẹ káàbọ̀ sórí ètò ti Ọlọ́run. Kódà ètò tèmi gan pàtàkì ni, a sì fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ tẹ́tí láti gbọ́ ìlànà Ọlọ́run fún ìgbésí ayé rere fún wa àti fún àwọn ọmọ wa. A kí yín púpọ̀. Èmi náà ni ọmọ ọba rọ́pò Ògúnwùsì. Ẹ ṣé àdúpẹ́. Ẹ ṣé àdúpẹ́ sà, àgbàjẹ yín dà sà. Àmín àṣẹ. Màmá, bá wa kí àwọn aráalé, kẹsì dárúkọ yín fún wọn. Mo kí gbogbo aráalé ní àkókò yìí fún ètò tá a fẹ́ ṣe yìí, ìjíròrò lágbára Ọlọ́run lórí àwọn ọmọ wa ni. Lágbára Ọlọ́run àwọn ọmọ wo ní yàyàkuyà. Àmín. Olúwa já jèrè àwọn ọmọ wa. Àmín. Orúkọ mi ni Mrs. Grace Akínmọ́lú. Ẹ ṣé màmá, ẹ káàbọ̀ mà. Yes, sir. Orúkọ Jésù jù bẹ́ẹ̀ tí múra sílẹ̀, Olúwa yóò lò yín fáwọn wa. Àmín. Èmi tí mo jẹ́ atọ́kùn ti sáà yìí ni Olúwa tún mi ṣe, Olúwa Ṣọlá Venerable. Lórúkọ Kristi á dára fún wa. Àmín. Bàbá, ẹ ṣíwájú ọ̀nà àdúrà bí a ti bẹ̀rẹ̀ sá. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba lánàá, ọba léni, ọba lọ́la, ọba títí ayérayé. A dúpẹ́ fún àǹfààní pàtàkì tẹ́ tún fún wa lórí ètò láti jíròrò nípa ọ̀rọ̀ yín. Ọlọ́run bàbá, pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ yín, ẹ wá darí wa. Àmín. Ẹ pẹ̀lú wa. Àmín. Lẹ́yìn ohun gbogbo, ẹ kọ́ wa ká lè jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, ká má jẹ́ olùgbọ́ nìkan. Àmín. A dúpẹ́ Olúwa pé ẹ ti gbọ́. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ojú ìwé 20 ẹ̀kọ́ 10 ni a wà. Àkòrí tí a sì ń wò láti ìgbà yìí wá náà ni ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ẹ̀ka àkòrí ni ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run. Orí ọ̀rọ̀ tí à ń yiriwò ní àṣálẹ́ yìí ni a pè ní kíkọ́ àti títọ́ ọmọ. Àwọn ibi kíkà wa ní Deuteronomy orí 6 ẹsẹ̀ 4 sí 7, Deuteronomy orí 11 ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ 25 àti ìwé òwe orí 22 ẹsẹ̀ 6. A ó yára kà wọ́n ní ìṣísẹ̀ntẹ̀lé. Bàbá, ẹ bá wa ka Deuteronomy orí 6 ẹsẹ̀ 4 sí 7. Ẹ bá wa ka Deuteronomy orí 11 ẹsẹ̀ 18 dé ẹsẹ̀ 25. Ó yá sà. Gbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa, Olúwa kan ni. Kí ìwọ kí ó sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Àti ọ̀rọ̀ wọ̀nyí tí mo pa láṣẹ fún ọ lé òní kí ó máa wà ní àyà rẹ. Ẹsẹ̀ 7, kí ìwọ kí ó sì máa fi wọ́n kọ́ àwọn ọmọ rẹ gidigidi, kí ìwọ kí ó sì máa fi wọ́n ṣe ọ̀rọ̀ ìsọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ, àti nígbà tí ìwọ bá ń rìn lé ọ̀nà, àti nígbà tí ìwọ bá dùbúlẹ̀, àti nígbà tí ìwọ bá dìde. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́ sà. Màmá, orí 11 ẹsẹ̀ 18 dé ẹsẹ̀ 25.
ẹ fi ọ̀rọ̀ mi wọ̀nyí sí àyà yín àti sí ọkàn yín, kí ẹ sì so wọ́n mọ́ ọwọ́ yín fún àmì, kí wọn kí ó sì máa ṣe ọ̀já ìgbàjà níwájú yín, kí ẹ̀yin kí ó sì máa fi wọ́n kọ́ àwọn ọmọ yín, kí ẹ̀yin máa fi wọ́n ṣe ọ̀rọ̀ sọ nígbà tí ìwọ bá jókòó nínú ilé rẹ, àti nígbà tí ìwọ bá rìn ní ọ̀nà, nígbà tí ìwọ bá dùbúlẹ̀, àti ìgbà tí ìwọ bá dìde. Kí ìwọ kí ó sì kọ́ wọn sára òpó ilé rẹ àti sára ilẹ̀kùn ọ̀nà òde rẹ, kí ọjọ́ yín kí ó lè máa pọ̀ sí i, àti ọjọ́ àwọn ọmọ yín ní ilẹ̀ náà tí Olúwa búra fún àwọn bàbá yín láti fi fún wọn bí ọjọ́ ọ̀run lórí ilẹ̀ ayé. Nítorí pé bí ẹ̀yin bá pa gbogbo òfin yìí mọ́ gidigidi tí mo pa láṣẹ fún yín láti máa ṣe, láti máa fẹ́ Olúwa Ọlọ́run yín, láti máa rìn ní gbogbo ọ̀nà rẹ̀ àti láti faramọ́ ọn. Nígbà náà ni Olúwa yóò lé gbogbo àwọn orílẹ̀-èdè wọn yìí jáde kúrò níwájú yín, ẹ̀yin ó sì gba orílẹ̀-èdè tí ó tóbi tí ó sì lágbára jù yín lọ. Ibi gbogbo tí àtẹ́lẹsẹ̀ yín bá tẹ̀ yóò jẹ́ tiyín, láti aginjù nì àti Lẹ́bánónì, láti odò ńlá nì, odò Éfírátì, àní dé ìkẹyìn òkun ni yóò jẹ́ òpin ilẹ̀ yín. Kò sí ọkùnrin kan tí yóò lè dúró níwájú yín. Olúwa Ọlọ́run yín yóò fi ìbẹ̀rù yín àti ìfòyà yín sára gbogbo ilẹ̀ tí ẹ̀yin ó tẹ̀, bí òun ti wí fún yín. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọpẹ́ ni fún Olúwa. Ẹ ṣé àdúpẹ́ máa. Ìwé òwe orí 22 ẹsẹ̀ ìkẹfà sọ wípé tọ́ ọmọdé ní ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Gbogbo ibi kíkà wa yìí ló bá orí ọ̀rọ̀ tí à ń yẹ̀wò, kíkọ́ àti títọ́ ọmọ ló bá mu. Èròǹgbà wa ni láti kọ́ gbogbo òbí pé ojúṣe òbí ni láti kọ́ àwọn ọmọ wọn ní ìlànà Ọlọ́run. Ó rán mi létí orin tí a máa ń kọ, má jẹ́ ń jẹ̀bi láyé, má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ tí o fún mi o, tó fi ṣe kẹ́mi nílé ayé. Ẹlẹ́dà mi mo bẹ̀ ọ́ o, má jẹ́ ń jẹ̀bi lórí ọmọ. Tí a kò bá fẹ́ jẹ̀bi lórí àwọn ọmọ wa, ojúṣe wa ni láti kọ́ àwọn ọmọ wa. Ìfáàrà láti kọ́ jẹ́ kí a kọ́ ènìyàn ní iṣẹ́ kan pàtó tàbí ìhùwàsí nípa ṣíṣe tàbí kíkìlọ̀ fúnni fún àwọn àkókò kan. Gẹ́gẹ́ bí àwọn ẹsẹ̀ bíbélì, Deuteronomy orí 6 ẹsẹ̀ 4 sí 7, Deuteronomy orí 11 ẹsẹ̀ 18 sí ẹsẹ̀ 25 àti ìwé òwe orí 18 ẹsẹ̀ 6. A kọ́ pé a gbọ́dọ̀ kọ́ àwọn ọmọ wa ní ìlànà Olúwa kí wọ́n lè dàgbà sí ọmọlẹ́yìn Jésù. Tí a bá kọ́ àwọn ọmọ wa ní ọ̀nà Olúwa, bí ó tilẹ̀ jẹ́ pé wọ́n lọ kúrò nígbà díẹ̀, ní ìgbà Ọlọ́run wọ́n sì máa padà nínú gbígbé nínú ìlànà Ọlọ́run tí wọ́n ti kọ́ wọn. A gbọ́dọ̀ kọ́ àti kí a tọ́ àwọn ọmọ wa nípa Jésù Kristi. Jòhánù orí 14 ẹsẹ̀ 6 àti bí a ṣe lè gbé ní ìwà mímọ́. Pétérù kínní orí 1 ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 16. A gbọ́dọ̀ kọ́ kí a sì tọ́ pẹ̀lú ìlànà Bíbélì nínú ọ̀rọ̀ Ọlọ́run. Tímótì kejì orí 2 ẹsẹ̀ 15 dé ẹsẹ̀ 17. Tí a bá farabalẹ̀ gbọ́ ìfáàrà wa dáadáa, èyí tí ẹ̀ ń gbọ́ wa nílé, a rí wípé gbogbo ohun tó wà nínú ìfáàrà wa ó tún tẹnumọ́ wípé ojúṣe wa ni, dandan ni, ọ̀ranyàn ni fún àwa òbí láti kọ́ àti láti tọ́ àwọn ọmọ wa ní ìlànà Olúwa. Oore ọ̀fẹ́ láti ṣe èyí tí ó tó àti tó yẹ nípa Olúwa yóò fi fún wa. Àmín. Tá bá rí òbí tó ń gbọ́ wa tó jábẹ́ ni pé ó má dàbí pé kò bá rí bẹ́ẹ̀, ayé ṣì wà láti ṣe àtúnṣe, kò ì tí ì tán, kò ì tí ì parí. Olúwa yóò ràn wá lọ́wọ́. Àmín. Àkọ́kọ́ mo tarí ẹ̀ sí ọ̀dọ̀ bàbá wa. Kí ni àwọn ọ̀nà tí òbí lè lò láti tọ́ àwọn ọmọ wọn ní ayé òní ní ìbámu sí àwọn ibi tí a kà? Ẹ ṣe atọ́kùn. Ọ̀nà tí òbí lè lò
kì í ṣe tí ó mú rárá fún ẹnikẹ́ni. Orin kan máa ń orin onígbàgbọ́ kan ó máa ń kọ pé ọ̀nà kan ló tọ́ka sí ọ̀nà ọ̀run, ìṣìnà nìyókù. Éhà sì lójú ọ̀nà náà, àwọn kìrìsìtẹ́nì ló lè fẹ́. Èyí tó wà níbẹ̀ ni pé ọ̀rọ̀ Ọlọ́run ti pa láṣẹ fún wa nínú gbogbo ibi tí a kà yẹn wípé ká tọ́ ọmọ wa, pé ó di dandan fún wa. Kì í ṣe pé bóyá mo fẹ́ ni o tàbí mi ì fẹ́, dandan ni. Ọlọ́run pa láṣẹ ni, àṣẹ Ọlọ́run sì ní ó di dandan kó múlẹ̀. Kọ́lọ́run kó jọ kó ràn wá lọ́wọ́. Ìwé òwe orí 22 ẹsẹ̀ 6 yẹn wá dáhùn ní pé ká tọ́ ọmọ wa lọ́nà tí ó rìn, nígbà tó bá dàgbà tán kò ní kúrò bẹ́ẹ̀. Ibì kan tún tẹ́ bá gbà mí láàyè kí n sáré sọ àwọn ọ̀rọ̀ bíi mélòó kan. Ẹ wo ìwé orí 3 kí n sáré kà láti bí ẹsẹ̀ 5. Ó ní fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì ṣe tẹ̀ sí ọ̀nà ara rẹ, mọ̀ ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Má ṣe ọlọ́gbọ́n ní ojú ara rẹ ìwọ ọmọ, bẹ̀rù Olúwa kí o sì kúrò nínú ibi. Ọlọ́run kó ràn wá lọ́wọ́. Àmín lórúkọ Jésù. Ẹ ṣé mo dúpẹ́ sà. Màmá yàrá àfikún ní ṣókí sí ìbéèrè àkọ́kọ́ yẹn. Nǹkan tí bàbá wa ti sọ, wọ́n dẹ̀ ti sọ nǹkan tó wà níbẹ̀. Nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní kí ọ̀rọ̀ Ọlọ́run kó má kúrò lẹ́nu wa. Bí ìwé Jóṣúà orí 1 ẹsẹ̀ 8 ó ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ, ṣùgbọ́n ìwọ máa ṣe àṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti ní òru. Tá a bá ti ń ṣàṣàrò nínú rẹ̀ ní ọ̀sán àti lóru, káwọn ọmọ wa tó wá ti kọ́ wọn bí wọ́n ṣe máa ṣàṣàrò. Kò sí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí ò sí nínú bíbélì. A lè kọjá lọ sínú bíbélì, òun náà mọ nǹkan ibikíbi tí wọ́n bá wà, ọkàn wa sì abalẹ̀. Ẹ ṣé àdúpẹ́ mà. Àdúrà wa ní pé ìgbà rere Olúwa yóò tún dá padà sí orílẹ̀-èdè wa. Àmín. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo jẹ àǹfààní lílọ sí ilé ẹ̀kọ́ tí àwọn ìjọ Ọlọ́run dá sílẹ̀, àti tàkọ́bẹ̀rẹ̀ àti iléèwé girama. Eléyìí tí ìjọ Ọlọ́run dá sílẹ̀ ni wọ́n sì máa ń kọ́ wa níbẹ̀ ni pé ká jẹ́ kí ìwà wa kó tóbi ju ìwé tí à ń kà lọ. Wọ́n máa ń sọ fún wa mọ́tò àbí àpilẹ̀kọ iléèwé ẹni pé ìbẹ̀rù Olúwa ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ní iléèwé tí Olúwa fún mi lórí ọ̀fẹ́ láti lọ, ọ̀nà tí ní àfikún àwọn ọ̀nà tí àwọn òbí tún lè lò yàtọ̀ sí ọ̀nà ọ̀rọ̀ Ọlọ́run, ká kọ́ wọn ní ẹ̀kọ́ ilé bí a ti rí ní inú ìwé òwe. Ká tọ́ ọmọdé lọ́nà tó máa rìn, ká kọ́ ní ẹ̀kọ́ ilé. Ẹ̀kọ́ ìwé náà ṣe pàtàkì, ṣùgbọ́n ohun tó yà lẹ́nu pé àwa òbí lóde òní, ẹ̀kọ́ ìwé nìkan ni àmójútó ẹ̀kọ́ ilé, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run a ò mójútó. Àìmọye òbí ló máa ní ọmọ gbọ́dọ̀ lọ sí ilé Ọlọ́run, táwọn ò kúrò nílé. Òbí mi à lọ á fi ọmọ sílẹ̀. Gbogbo àwọn ọ̀nà yìí ló ṣe pàtàkì láti tọ́ àwọn ọmọ wa. Mo fẹ́ béèrè lọ́wọ́ wa, àwa bàbá àti màmá wa táwa pẹ̀lú mi, tí àwọn òbí bá tẹ̀ ń kọ́ ọmọ ní ọ̀nà Ọlọ́run, tọ́kọ lẹ́kọ̀ọ́ ilé, tọ́kọ lẹ́kọ̀ọ́ ìwé, tọ́mọ yẹn kọ̀ tí kò gbọ́ tí kò gbà, kí ni? Àtorí nǹkan ṣe nǹkan lọ́lọ́run. Bí ọmọ tó bá yan pòkì, bí Yorùbá ṣe máa ń sọ, ọ̀nà tí òbí tún lè gbà, torí Jésù Olúwa wa ó ní pé àwọn tó bá tún ta kókó ní ìgbésí ayé ọmọ ẹ̀dá, ó ní pẹ̀lú àdúrà àti ààwẹ̀. Èèyàn á tún irú ẹ̀ ti ṣẹlẹ̀ sí mi rí ní ìgbà kan tó jẹ́ pé lára àwọn ọmọ tí Ọlọ́run fi ta mí lọ́rẹ, àti ẹ̀ ti kàwé wọn ìwọ̀nba ni wọ́n ti ẹ̀ gbé pẹ́ẹ́lí mọ́. Ìwọ Ọlọ́run wá, mo ṣe kìrìsì gbàwẹ̀ nìyẹn. Pẹ̀lú àdúrà Ọlọ́run sì jẹ́ kí ìyípadà rere kó wà. Ọmọ tá a bá wá kọ́ títí tí ò bá wá yí padà, a jẹ́ pé òun gan ò tiẹ̀ ní wúlò fúnra rẹ̀ dèpòdépò kó máa wúlò fún àwùjọ. Ẹ ṣé àdúpẹ́ wa. Mo gbàgbọ́ pé ohun tí ẹ fẹ́ sọ. Ọ náà ni bàbá wa ti sọ, nítorí pé ọmọ tá a bá ń bá wí tó ń wá lókè ó fẹ́ parun lójijì. Ẹ̀yin òbí tí ẹ̀ ń gbọ́ wà nílé, aforúkọ Jésù bẹ̀ wá, ẹ má jẹ́ kó sú wa. Ẹ jẹ́ ká túbọ̀ máa kọ́ àwọn ọmọ wa sí. Lórúkọ Kristi àwọn wa wọn ò ní ya ìyàkuyà. Màmá wa, wọ́n ní ta ló yẹ kó tọ́ ọmọ? Ẹ ká wo Kólósè orí 3 ẹsẹ̀ 21 àti Éfésù orí 9 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 4. Kólósè orí 3 sọ wípé
ẹsẹ̀ kọkànlélógún ẹ̀yin bàbá ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú kí wọ́n má ba rẹ̀wẹ̀sì. Ẹ ká wo Éfésù orí kẹfà ẹsẹ̀ ìkíní dé ìkẹrin. Ẹ̀yin ọmọ ẹ máa gbọ́ ti àwọn òbí yín nínú Olúwa nítorí pé èyí ni ó tọ́. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ, èyí tí í ṣe òfin kìíní pẹ̀lú ìlérí, kí ó lè dára fún ọ àti kí ìwọ kí ó lè wà pẹ́ ní ayé. Àti ẹ̀yin bàbá ẹ má ṣe mú àwọn ọmọ yín bínú, ṣùgbọ́n ẹ máa tọ́ wọn nínú ẹ̀kọ́ àti ìkìlọ̀ Olúwa. Ta ló yẹ kó tọ́ àwọn? Gbogbo òbí ó yẹ kó tọ́ àwọn ọmọ. Àwọn ìránṣẹ́ Olúwa wọ́n á tọ́ àwọn ọmọ. Àwọn ará àdúgbò gan wọ́n á tọ́ àwọn ọmọ. Èèyàn kò lè wọ́n ní ojú mẹ́rin ló bímọ ọkọ àtaya, ṣùgbọ́n ìgbà ojú mẹ́rin ló máa wò. Èèyàn ò lè sọ pé ọmọ yìí o èmi nìkan ló máa tọ́, nítorí láyé àtijọ́ tí a bá wà ní agboolé kò sí nǹkan tí kí bá a bá ṣe nǹkan kan kí àwọn òbí wa tó dé wọ́n á ti bá wa wí. Ó kàn yẹ pé nǹkan tó ṣẹlẹ̀ ní ìsinyìí kọ́lọ́n kó jọ tí ó bá bá àwọn ọmọ wí wàhálà ni. Àwọn ọmọ ọlọ́mọ wa ní kó fi tiẹ̀ ṣe tiẹ̀. Ẹ ṣe àdúgbò wa bàbá wa ní àfikún ta ló yẹ kó tọ́ àwọn ọmọ? Ẹ ṣe àtọkùn. Màmá wa ti mẹ́nu lé, wọ́n ti mẹ́nu bà dáadáa wípé ìtọ́jú ọmọ bẹ̀rẹ̀ láti inú ilé. Ó tiẹ̀ ti bẹ̀rẹ̀ láti inú oyún pàápàá, nítorí pé màmá tí Ọlọ́run fún ní oore ọ̀fẹ́ láti wá sípò ìlóyún, ó di dandan kó jẹun tó dáa. Bàbá gan láti fowó lẹ̀ nú ilé, kó fowó jẹ lẹ̀, kò í ṣe pé kó tó á máa dá ìyàwó láàmú. Èyí tí mo ń fẹ́ fàyọ bẹ̀ ni pé ìfẹ́ láti kọ́kọ́ wà láàrin ìyá àti bàbá. Nínú ìfẹ́ yẹn náà máa ti bí ọmọ yẹn. Tán bá sì ti bí ọmọ nínú ìfẹ́, ojú mẹ́rẹ̀ẹ̀rin á bẹ̀rẹ̀ sí wo ọmọ. Tán bá sì ti bẹ̀rẹ̀ sí tọ́ tó di pé ó bẹ̀rẹ̀ sí rìn tọ́ tàbí ó ń ṣe gbá tó ń ṣàwo, kò sí ọ̀rọ̀ Ọlọ́run sọ yí pé ọkàn ọmọ oríṣiríṣi ló dì síbẹ̀, ṣùgbọ́n pẹ̀lú pàṣántẹ́rẹ́ òun ni ó máa mú gbogbo wọn yẹn kúrò. Yàtọ̀ fún yẹn o, gẹ́gẹ́ bí màmá wa ṣe sọ, àwọn aládùúgbò ojúṣe wọn ni. Tí wọ́n bá fẹ́ tí wọ́n fẹ́ jàǹdùkú ọmọ aládùúgbò wọn, tí wọ́n fẹ́ polú ẹ̀sùn bẹ́ẹ̀ ni. Nílé ìwé gan pàápàá àwọn olùkọ́ni ẹ̀tọ́ wọn ni kán tọ́ ọmọ, tán fi sí abẹ́ ìtọ́jú wọn, kó fi di pé ọmọ yẹn o á lè wúlò ní àwùjọ àti fún orílẹ̀-èdè. Gbogbo èèyàn tó jẹ́ pé torí pé ẹni tí ó bá ń fẹ́ kọ́mọ tóun gan dáa, ó di dandan kóun gan kó ṣe dáadáa, kó tọ́jú ọmọ ọlọ́mọ. Ẹ ṣe àdúpẹ́ sà. Ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ wa, àmọ́ bóyá ẹ ní ìbéèrè kan tàbí òmíràn tí ó ń ta polongo ọlọ́kan yín nípa ohun tí à ń sọ yìí, ẹ má kọ̀ láti tẹ àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ fóònù ti WhatsApp yìí 0814-719-4733. Mo tún pè lẹ́ẹ̀kan sí 0814-719-4733. Nígbà tá a bá ti rí ìbéèrè yín lọ́gọ́ ni àádá yín lóhùn. Lórúkọ Kristi a ò ní jẹ̀bi lórí àwọn ọmọ tọ́lọ́run fi fún wa o. Ìbéèrè kẹta àti kẹrin wọ́n fẹ́ ju ara wọn. Ìbéèrè kẹta bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́. Ìbéèrè kẹrin á wà yànnàná ẹ̀ díẹ̀. Wọ́n ní ǹjẹ́ àwọn ohun kan wà tí ó ń dènà títọ́ ọmọ ní ayé òní? Ṣé ó wà? Bẹ́ẹ̀ ni ó wà. Ìbéèrè tó wá tẹ̀lé wá sọ pé kí ni àwọn ohun ìdènà fún títọ́ ọmọ ní àwùjọ wa? Iṣẹ́ rí àwọn èyí tí wọ́n kọ síbẹ̀, Tímótì kejì orí kẹta, tá a bá bẹ̀rẹ̀ sí kà láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ karùn-ún. Ilé jẹ́ àpẹẹrẹ ńláńlá àsọtẹ́lẹ̀ ni látọ̀dọ̀ Olúwa wa pé ní ọjọ́ ìkẹyìn o, tí gbogbo nǹkan bá ń sún métílé o, torí gbogbo onígbàgbọ́ ló ń retí ìpadàbọ̀ Jésù Kristi Olúwa wa. Oríṣiríṣi ni àwọn ọmọ náà làwọn èèyàn máa sọ wá ní àwọn ọmọ ayé òde òní, àwọn àwòyí bí wọ́n ṣe ń ṣe bákan ni. Ṣùgbọ́n èmi gbàgbọ́ wípé pẹ̀lú Olúwa ohun gbogbo ni ṣíṣe. Ọ̀rọ̀ Ọlọ́run tún sọ fún wa nínú ìwé mímọ́, that's Luke orí kìíní
ẹsẹ̀ 37 ipe pẹ̀lú Olúwa ohun gbogbo ní ṣíṣe. Tí ọmọ gan bá tiẹ̀ yan oríṣiríṣi tí ò fẹ́ gbọ́ tí ò fẹ́ gbà, tá a bá mú ọ̀rọ̀ ẹ̀tọ́ Ọlọ́run lọ, tá a gbàdúrà, tá a gbààwẹ̀ pẹ̀lú inú kan, tí ìyá àti bàbá tá a jọ wólẹ̀, ó di dandan. Mo lọ́mọ tó jẹ́ pé ó ń ṣèpátá gan-an tẹ́lẹ̀, ṣùgbọ́n àwa tì mọ́lé, a febi pa pé o máa gba àwẹ̀ ni o. A bá ti febi pa, àdúrà náà ló máa gbà o. Nígbà tó gọ ò bá tiẹ̀ ráyè yọjú sí, tá a bá sì yọjú sí, tá a bá gbóúnjẹ dání, kó o tó jẹun ó yá jẹ́ àwọlẹ̀ kájọ gbàdúrà. Ó sì di dandan, Ọlọ́run sì ṣe ìyanu. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé nípa èso wọn láwọn fi mọ̀ wọ́n. Igi rere á so èso rere, òbí rere á ní ọmọ rere, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe àdúpẹ́ sà. Màmá, àfikún lórí ìbéèrè kẹrin. Àwọn ìdènà fún títọ́ ọmọ ní ayé ìbùjọ wa báyìí ó pọ̀ o. Àpẹẹrẹ òbí búburú tí ò ráàyè tọ́jú ọmọ. Bómi bá ń jalè ọmọ àjàlè. Àwòrán káwòrán táwọn ọmọ gan ń wò kọ́ lóde òní. Tí ọmọ bá ń wo nǹkan míì, òbí ò ní síbẹ̀ láti sọ pé kúrò níbẹ̀, nítorí àwòrán yẹn gan. Ẹnìkan sọ pé ọmọ ó máa tilẹ̀kùn mọ́rí níjọ́ kan lòun wá lọ sílẹ̀kùn ẹ̀, ló wá wo àwòrán tó ń wò lórí olóòkọ bú ẹkún ná pé bẹ́ẹ̀ náà ni ìpolówó tí kò bójú mu, ìpolówó wò mú sìgá mú kankan, then ìyapa láàrin òbí ńkọ́. Wọ́n ní àjèjì ọwọ́ kan ògbólù délú. Nígbà tí wọn ò bá, tí òbí bàbá ti bá tiẹ̀ lọ, ìyá ti bá tiẹ̀ lọ, nǹkan tó bá bu ọmọ ló máa ṣe. Àwọn ètò ìjọba gan kọ́, àwọn ètò ìjọba tẹ́ ẹ bá délé ẹ̀kọ́ báyìí láyé àtijọ́, wọ́n á fún wa ní ọ̀rọ̀ sítí, irú ẹ̀ ò sí mọ́ báyìí tó bá ti wọ sùúkù kan wọnú ilé lọ. Ẹ ṣe àgbà létí. Àfikún kékeré tí mo tún ẹ dákun ò ní pé ìwà àjùmọ̀kẹ́gbẹ́ táwọn ilé ìbò ń pè ní peer group. Ń tẹ́gbẹ́ mi ṣe, èmi ò ṣàìṣe, ó ń wá fún àti ṣètọ́jú ọ̀rọ̀ ọmọ. Ẹ ṣe àdúpẹ́ sà. Àfikún kan ṣo pé ni mo ní sí, ìyẹn dẹ̀ wà ní ọwọ́ àwọn òbí. Ọ̀pọ̀lọpọ̀ bí ohun tí màá jẹ, ohun tí màá jẹ, ohun tá a dá, ohun tá a dà, òun ni wọ́n ń bá káàkiri tí wọn ò dúró láti tọ́ àwọn ọmọ wọn. Kí ni ká ti sọ sí ọmọ ọdún 4 tó wà ní boarding house ní ilé ìwé? Bàbá ti báṣẹ́ lọ, ìyá ti báṣẹ́ lọ, ṣé ilé ìwé ló ti fẹ́ kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run? Ọmọ ọdún 4 ṣé ilé ìwé ló ti fẹ́ kọ́ ní ọ̀rọ̀ ẹ̀kọ́ lé, bí wọ́n ṣe ń gbálẹ̀, bí wọ́n ṣe ń ṣe lé, bí wọ́n ṣe gbogbo ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lórúkọ Kristi a ò ní jẹ̀bi o. Àmín. Ìpèníjà tó kúnnú ayé lóde òní ó ń ṣe ìdíwọ́, ó ń ṣe ìdènà láti tọ́ àwọn ọmọ bí ó ti tọ́ àti bí ó ti yẹ ní àwùjọ wa. Lórúkọ Kristi Olúwa yóò ràn wá lọ́wọ́. Ìbéèrè tó kẹ́yìn, kí ni àwọn àǹfààní títọ́ ọmọ ní ìlànà Olúwa? Kí ni àwọn àǹfààní títọ́ ọmọ ní ìlànà Olúwa? Ẹ ká wo ìwé òwe orí 21 ẹsẹ̀ 28, ìwé òwe 31:28. Àwọn ọmọ rẹ̀ dìde, wọ́n sì pè é ní alábùkún fún, àti baálé rẹ̀ pẹ̀lú, òun sì fi ìyìn fún un. Àǹfààní kan wà mẹ́rin fún wa. Kí ni àǹfààní tó wà mẹ́rin fún wa? Tàrí tá a bá tọ́ àwọn ọmọ. Tá a bá tọ́ àwọn ọmọ wa á jèrè wọn, wọn á rí èrè, ọkàn wa gan máa balẹ̀ lórí wọn. Ẹ ṣé àdúpẹ́ bàbá. Ẹ ṣé gan, ìdùnnú gan ló máa jẹ́. Ìdùnnú ló máa jẹ́. Ìdùnnú àti ìsinmi. Àti sinmi tó rí àwọn ọmọ ẹ̀ tó ń ṣe rere tó wà níbi gíga. Àwọn ọmọ wa gan wá tún ṣàjọyọ̀ wa, táwọn olóyìnbó wá ń celebrate wa. Ìwé mímọ́ gan sọ ní Psalm 127, ó ní ọmọ ní ìlú wa, ó lọ́mọ inú sì lè rí rẹ̀, ó ní gẹ́gẹ́ bí ọfà àti erí lọ́wọ́ alágbára, bẹ́ẹ̀ ni ọmọdé ló ní. Àárín níbẹ̀ wípé tí a bá tọ́ ọmọ ní ìlànà Olúwa, Ọlọ́run fúnra rẹ̀ gan á gbóríyìn fún wa, a ṣe ohun tó yẹ ká ṣe, èrè á sì wà bẹ́ẹ̀ fún wa. Àwọn ọmọ wa máa pé Ọlọ́run, wọ́n á pé àwa, wọ́n á pé ara wọn, wọ́n á pé àwùjọ, wọ́n á pé ìjọ. Lórúkọ Kristi á dára fún wa. Àmín. Ìparí, ojúṣe àwọn òbí ni láti kọ́ àti láti tọ́ ọmọ. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ọmọ wa dáadáa, láti kọ́ àti láti tọ́ wọn, láti máa jẹ́ mímọ́ nínú ohun gbogbo tí wọ́n ń ṣe
kí wọ́n sì fi ìfẹ́ hàn. A gbọ́dọ̀ kọ́ àti tọ́ àwọn ọmọ wa ní ìfẹ́ tí a bá fẹ́ ràn wọ́n lọ́wọ́ láti dàgbà nínú ìgbàgbọ́ Kristi. Ìfẹ́ tí à ń sọ yìí kì í ṣe pé kéèyàn máa ṣe ohun tí ò dáa ká máa bò lẹ́yìn o. A lè bá wọn wí nínú ìfẹ́ tí wọn dẹ̀ ní parun. Nígbà tó bá yẹ ká na ọmọ ká nà án. Nígbà tó bá yẹ ká ní kó kúnlẹ̀ kó káwọ́ sókè kó kúnlẹ̀ kó káwọ́ sókè. Ìfẹ́ tó dára jù ta ní sọmọ kì í ṣe owó tàbí aṣọ tá à ń rà fún wọn, ní ẹ̀kọ́ tí à ń kọ́ wọn. Lórúkọ Kristi a ò ní jẹ̀bi. Kò sí ohun kan nílé ayé tó lè fún ẹni ní ìdùnnú ju kí a rí ọmọ tí a tọ́ kí ó mú ìdí ìwàsáyé rẹ̀ ṣẹ. Ohun tó dára jù nìyẹn. Àwọn bàbá àtàwọn màmá, even èmi tí mo kéré náà, gbogbo ala máa jèrè àwọn ọmọ wa. Lórúkọ Kristi á dára fún wa. Kó tó di pé a ka ẹsẹ̀ àkọ́sórí wa, bàbá ẹ tún bá kí ara rí pé ó dìgbò ṣe. Ẹ ti bá rán wọn létí orúkọ yìí. Ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin tí ẹ ní oore ọ̀fẹ́ láti máa wò wá, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a sì tún dúpẹ́ lọ́wọ́ yín fún irú àǹfààní tá a rí. Yorùbá bọ̀ wọ́n ní àìrẹ́fọ̀n ta lẹ́ẹ̀mejì o. Ọ̀rọ̀ Ọlọ́run tá a mú tọ̀ yín wá lénìí ó ní pé kí oníkálukú kó ṣe ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí òbí tó dáa, kó tọ́ ọmọ nílànà Ọlọ́run kí ó fi lè ní ìsinmi, kó fi lè ní inú dídùn. Ọmọ tó bá dáa, òun náà ní pé òbí agbádùn ẹ̀, orílẹ̀-èdè agbádùn ẹ̀, àgbáláyé gan agbádùn ẹ̀, agbádùn rẹ̀. Ẹ ṣe àdúgbẹ́sà. Àtúbọ̀ máa gbàdúrà. Àmín. Màmá wa. Nítorí kí gbogbo ẹ̀yin ará ilé látàárọ̀, Olúwa á dì wá mú. Àmín. Ọ̀rọ̀ gbogbo tá a gbọ́ kò ní jẹ́ ìdánilẹ́bi o. Àmín. Olúwa lágbára Ọlọ́run àwọn ọmọ wo ò ní dẹni ẹ̀kọ́. Àmín. Olúwa ràn wá lọ́wọ́. Èmi ni ìyàwó Akínmọ́lú. Ẹ ṣe àdúpẹ́ mà. Títí ọjọ́ mìíràn tí a tún máa pàdé, orúkọ mi ò yí padà, Venerable Olúwatúnmiṣe Olúwaṣọlá. Lórúkọ Kristi, ìgbà tá bá tún padà wá sórí afẹ́fẹ́ ayọ̀ àti àlàáfíà la ó bá yín. Ẹsẹ̀ àkọ́sórí láti kásẹ̀ ohun gbogbo ní òní, òun ni ìwé òwe orí 22 ẹsẹ̀ 6. Ẹ jẹ́ kí a dìjọ kà á. Tọ́ ọmọ rẹ lọ́nà tí yóò tọ́, nígbà tí ó sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa a dúpẹ́ fún oore ọ̀fẹ́ ti àṣálẹ́ yìí. Olúwa ẹ gba ọpẹ́ wa. A ti sọ, àwọn èèyàn ti gbọ́, àwa náà gbọ́. Oore ọ̀fẹ́ láti fi sínú ìṣe, Olúwa wa fi fún wa. Tá bá rí gbogbo ohun tó ń ṣe ìdíwọ́ àti ìdènà láti tọ́ ọmọ bí ẹ̀yin Ọlọ́run ti fẹ́, Olúwa ẹ fún wa ní ìṣẹ́gun o. Báyìí tó àwọn ọmọ wa lórúkọ Kristi, ẹ kí wọ́n gba ẹ̀kọ́. Kí orílẹ̀-èdè wa kó wà ní àlàáfíà. Kí àwùjọ wa kó wà ní àlàáfíà. Kí ìbùkún kó jẹ́ tiwa. Kí ògo kó jẹ́ tẹ̀yàn Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.